A kú dédé wòyí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wo amóhùnmáwòrán Orísun. Àsìkò pọ̀pọ̀ ṣìṣì òpin ọ̀sẹ̀. Ìròyìn àkójọpọ̀ ló ń dé sí ojú ìwòran yín láti ilé-iṣẹ́ tẹlifíṣọ̀n Orísun. Bí a ti mọ̀ wípé ìròyìn àkójọpọ̀ ní àwọn ìròyìn tí a ti mú wá fún yín ní àárín ọ̀sẹ̀ tá ó sì máa yànnàná àwọn èyí tó ṣe kókó nínú rẹ̀. Bọ́lá Kalẹ̀ Akínbọ́lá ni yóò máa tọ́kùn ìròyìn ọ̀hún. Ìròyìn ọ̀rẹ́ bí a ti mú wá fún yín láàárín ọ̀sẹ̀. A mú wá fún yín wípé Ààrẹ Muhammadu Buhari bu ọwọ́ lu ìyànsípò àwọn ọ̀gá àgbà tí yóò máa darí àwọn ilé-iṣẹ́ ìjọba. Bákan náà ni a sọ fún wa wípé gómìnà ìpínlẹ̀ Kogi àti Kano darapọ̀ mọ́ Ààrẹ Muhammadu Buhari nínú àdúrà. Bí a ti mọ̀ wípé bí ohun gbogbo ṣe rí ní lọ́ọ́lọ́ yìí, ó nílò àdúrà àti ìdásí Ọlọ́run. Bákan náà ní àárín ọ̀sẹ̀ la sọ fún wa wípé Ààrẹ Muhammadu Buhari rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti wà ní ojúlalákọ̀ọ́fin ṣọ́rí wípé tí wọ́n bá kẹ́fín nǹkan àjòjì láyìíká wọn kí wọ́n má ṣe kọ̀ láti fi tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí kí ohun gbogbo lè lọ nírọ̀wọ́ àti nírọ̀sẹ̀. Bákan náà ní àárín ọ̀sẹ̀ la sọ fún wa wípé àjọ elétò ààbò lábẹ́lé ìyẹn Department of State Service DSS ti wẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Olúbùkọ́lá Sàràkí àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin náà mọ́ lórí ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú 10,300 mílíọ̀nù náírà. Ẹ̀wẹ̀, a sọ fún wa wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ yìí ti ránṣẹ́ ìkíni kú oríire ọjọ́ ìbí sí amòfin àgbà àkọ́kọ́ lóbìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Olóyè Fọlákẹ́ Ṣọ́láǹkẹ́ fún ayẹyẹ ọjọ́ ìbí 75 rẹ̀ lórí òkè erùpẹ̀. Bí a bá gbàgbé wípé a sọ fún wa wípé arábìnrin Ṣọ́láǹkẹ́ tí ó jẹ́ amòfin àkọ́kọ́ lóbìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó máa ń ṣe òdodo nínú ohun gbogbo tí ó bá ń ṣe pàápàá nípa ètò ìdájọ́ rẹ̀. Bákan náà ní àárín ọ̀sẹ̀ la mú wá fún yín wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti pàrọwà sí àwọn òbí àti àwọn alágbàtọ́ láti máa ṣàmójútó àwọn ọmọ wọn àti ohun tí wọ́n bá ń ṣe kí omi kó má bàa ti ẹ̀yìn wọ̀gbìn lẹ́nu látàrí bí àwọn agbésùmọ̀mí ISIS ìyẹn Islamic State of Iraq and Syria ṣe bẹ̀rẹ̀ sí ní gba àwọn ọ̀dọ́ àti ọmọdé sídìí iṣẹ́ búburú wọn. Bí a bá gbàgbé wípé a sọ fún wa wípé láàrin ọ̀sẹ̀ ni àwọn ISIS ti ń lo àwọn ọmọdé àti àwọn ọmọ wẹ́wẹ́ pàápàá lóbìnrin láti máa gbà fi ṣiṣẹ́ láabi wọn ní orílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀, a sọ fún wa wípé ààrẹ Muhammadu Buhari ṣe ìpàdé ìdákọ́ńkọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Olúbùkọ́lá Sàràkí àti agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyẹn Yakubu Dogara l'Àbújá. Bí a bá gbàgbé wípé nínú ọ̀sẹ̀ yìí bákan náà ni Malam Garba Shehu tí ó jẹ́ alákòóso tó ń ṣàkóso ọ̀rọ̀ ìròyìn àti ìkànsára ẹni fún ààrẹ Muhammadu Buhari ló sọ eléyìí di mímọ̀ ní olú ìlú Àbújá wípé ìpàdé tó wáyé láàrin Olúbùkọ́lá Sàràkí àti agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyẹn Yakubu Dogara dá lórí bí ohun gbogbo yóò ṣe lọ nírọ̀wọ́ àti nírẹ̀sẹ̀ pàápàá jùlọ lórí ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí. Bákan náà ní àárín ọ̀sẹ̀ la mú wá fún yín wípé ìpè jáde sí àwọn ènìyàn ìpínlẹ̀ Kwara láti ṣọ́ra fún ayédèrú oògùn ní ìpínlẹ̀ náà. Ní báyìí a ó lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún láti ẹnu Dan Sharafa bí ó ti máa jábọ̀ ìròyìn ọ̀hún fún wa. Ìkìlọ̀ ti jẹyọ sáwọn aráàlú láti ṣe gààyà fáwọn ayédèrú ilé ìtajà oògùn ní ìpínlẹ̀ Kwara. Yorùbá ló ń pa aláṣàmọ̀ wípé ìkìlọ̀ ní ṣáájú báwí lọ́jọ́ àbámẹ́ta tó kọjá ní èèkànkan lẹ́ka ètò ìlera fa aráàlú létí wípé kí wọ́n jìnnà rere sí ríra oògùn nílé ìtajà oògùn tí kò bófin mu látàrí pọ́ńfì ìlera ará ayé sínú ewu. Alhaja Risikat Lawal, adarí àgbà ní ẹ̀ka oògùn pípò èyí ní pharmaceutical service ní ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kwara tó mójútó ètò ìlera aráàlú èyí ní Ministry of Health
ló ṣe ìkìlọ̀ náà nílùú Ìlọrin tí í ṣe olúlu ìpínlẹ̀ Kwara. Ó ní èyíkéyìí ilé ìtajà oògùn tó ń ṣiṣẹ́ láì gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba tàbí gbàwé ẹ̀rí láti ọ̀dọ̀ àjọ Pharmaceutical Council of Nigeria PCN wípé irú ilé ìtajà oògùn bẹ́ẹ̀ kì í ṣe èyí tó fini lọ́kàn balẹ̀. Lawal ní àwọn ilé ìtajà oògùn ayédèrú yìí ń ṣe àkóbá ńláńlá fáráàlú àti ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Ó wá kọminú lórí bí àwọn ayédèrú oògùn ó tún lu ìgboro pa ní ìpínlẹ̀ Kwara. Ẹ̀wẹ̀ ó tún bọ̀rọ̀ àwọn kò lọ̀rọ̀ sí òǹtajà oògùn òyìnbó náà láti jáwọ́ lápọ̀n tí kò yọ̀ tàbí kí wọ́n fi mú kéyìn ọbẹ̀ tó láta. Lákòótán ó pàrọwà fáráàlú láti ran ìjọba ìpínlẹ̀ Kwara lọ́wọ́ nípa títa wọn lólobó lórí àwọn òjòpéwé kókò àtò oògùn òyìnbó fáráàlú ọ̀hún kíjọba ó lè tètè ti sásárá bàgbó irú wọn. Láti ìpínlẹ̀ Kwara, Abọ́lárìn Dáńsàràfà ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. Àbọ̀ ìròyìn láti gbọ́ láti ẹnu Dáńsàràfà bí ó ti jábọ̀ ìròyìn ọ̀hún fún wa láti ìpínlẹ̀ Kwara. Bákan náà, àjọ àwọn olùkọ́ àwọn ìfáfitì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ASUU ẹ̀ka ti ìfáfitì Ìbàdàn kéde ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ kan láti fi ṣe ìkìlọ̀ lórí àdínkù tó ń bá owó ìfẹ̀yìntì wọn àti sísan ààbọ̀ owó oṣù àti gbogbo owó tí ó jẹ́ àjẹmọ́nú wọn tí ó tọ́ sí wọn. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Èkó fohùn léde wípé àwọn ti ṣetán láti ṣe àfọ̀mọ́ sí odò ẹran tí ó kó ọba lójúnà àti pèsè odò ẹran ìgbàlódé sí àgbègbè náà. Tí a bá gbàgbé wípé nínú ọ̀sẹ̀ yìí bákan náà la sọ fún wa wípé gómìnà Akínwùmí Ambode sọ wípé òun ti ṣetán láti ṣe àfọ̀mọ́ sí odò ẹran tó wà ní àgbègbè oko ọba lójúnà àti pèsè àwọn ohun amáyédẹrùn nípa ṣíṣe ẹran ní àyíká náà. Bákan náà ni gómìnà Akínwùmí Ambode ṣèlérí láti kọ́ ilé ìwòsàn kékeré kan síbẹ̀ ní àyíká náà fún ìtọ́jú àwọn ẹlẹ́ran àti àwọn oníbàárà ẹran náà ní àgbègbè náà. Bákan náà nínú ọ̀sẹ̀ yìí la mú wá fún yín wípé ìgbìmọ̀ titun tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ láti ṣe ìwádìí sí gbọ́nmisí omi òtó tó ń ṣẹlẹ̀ láàrin àwọn Haúsá àti àwọn Yorùbá tó wà ní Ilé Ifẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní lọ́ọ́lọ́ yìí. Ní báyìí a ó lọ pàdé Adédayọ̀ Adédèjì bí ó sì máa mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn fún wa. Ìgbìmọ̀ tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbé dìde láti tanná wádìí ohun tó fa ìjà tó wáyé láàrin Haúsá àti Yorùbá nílùú Ilé Ifẹ̀ lọ́jọ́ 9 oṣù kẹta ọdún yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́. Lára ìgbésẹ̀ àkọ́kọ́ tí ìgbìmọ̀ náà gbé ní bó ṣe lọ sí ibi tíjà náà ti wáyé láti lọ fọ̀rọ̀ wá àwọn èèyàn bẹ̀ lẹ́nu wò. Ṣáájú ní ìgbìmọ̀ ọ̀hún ti kọ́kọ́ ṣe baba kẹ́ẹ̀pẹ́ sí Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀ Ọba Adéyẹyè ní Ìtògúnwùsì láti lè fi iṣẹ́ ìgbìmọ̀ náà torí adé ọ̀hún létí. Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀ Ọba Ògúnwùsì wá rọ ìgbìmọ̀ náà láti dúró gedegbe nínú iṣẹ́ ìwádìí rẹ̀ lórí àtìmọ̀ ohun tó fa gbódòǹrósọ ọ̀hún. Ìgbìmọ̀ olùwádìí ọ̀hún tí onídàájọ́ Mọ̀ṣúdádé Ìgbé darí rẹ̀ ní gómìnà Arẹ́gbẹ́ṣọlá fi lọ́lẹ̀ látàrí ìpè àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti kíkọ̀ tí àwọn ènìyàn kọ ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá. Ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ní kó ṣèwádìí ohun tó ṣokùnfà ìjà náà àti ọ̀nà láti pinwọ́ irúfẹ́ ìjà bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Ọba Ògúnwùsì kò ṣàìtúnrọ̀ àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe sùúrù pẹ̀lú àkíyèsí pé àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà yẹ kó máa gbé papọ̀ lálàáfíà láì fi tẹ̀yà tàbí tẹ̀sìn sí i. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní òun ti bá Emir alápàríwó orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ pọ̀ bíi Sultan tìlú Sokoto Seyid Abubakar àti Emir tìlú Kano Sanusi Lamido tó fi mọ́ àwọn adarí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí ìbáṣepọ̀ alálàáfíà túbọ̀ máa tẹ̀síwájú. Nínú ọ̀rọ̀ tí alága ìgbìmọ̀ ọ̀hún onídàájọ́ Mọ̀ṣúdádé Ìgbé ó ní kò sí èrò mìíràn tí ìgbìmọ̀ náà ṣe wà ju kó mọ wúlẹ̀wúlẹ̀ ìjà náà lọ. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní ìgbìmọ̀ yìí ni yóò fi ibùjókòó rẹ̀ sílùú Ilé Ifẹ̀ láti lè jẹ́ kó rọrùn fáwọn tó lùgbàdì ìjà náà láti lè bá ìgbìmọ̀ ọ̀hún sọ̀rọ̀. Ó tẹ̀síwájú pé àwọn tí wọ́n ti bá ìgbìmọ̀ náà sọ̀rọ̀ ti fi tó ìgbìmọ̀ náà létí pé ọjọ́ 7 oṣù kẹta ni ìjà náà ti ń rúgbó bọ̀ kó tó wá gbìnàyà lọ́jọ́rú ọjọ́ 9 oṣù kẹta ọdún yìí. Àwọn ènìyàn tó fi léde pé ìjà náà kò bá ti burú tó bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé
àwọn ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ aláàbò míì tètè dá sí ọ̀rọ̀ náà. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Ẹ̀wẹ̀ nínú ọ̀sẹ̀ yìí bákan náà la sọ fún wa wípé ìjọba orílẹ̀-èdè Italy ti dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wọ orílẹ̀-èdè náà lọ́nà àìtọ́ padà sílẹ̀ bàbá wọn. Ẹ̀wẹ̀ aya gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ arábìnrin Florence Ajimobi ké sí àwọn obìnrin láti máa tẹ̀síwájú gbígba àdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà bí a ti mọ̀ wípé àdúrà ò ní ọ̀pá ìṣẹ́gun. Èyí ló mú kí arábìnrin Florence Ajimobi rọ àwọn obìnrin tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti pàápàá ní orílẹ̀-èdè Nàìjíríà láti wà ní òṣùṣù ọwọ̀ láti máa gba àdúrà fún ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà la mú wá fún yín wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò ní lérò láti ta gbọ̀ngàn ìṣàfihàn eré sinimá ìyẹn National Art Theatre fún ìjọba ìpínlẹ̀ Èkó bí a ti ń gbọ́ pé ìjọba àpapọ̀ fẹ́ ta National Art Theatre fún ìjọba ìpínlẹ̀ Èkó àmọ́ ní lọ́lọ́ yìí wọ́n ti sọ wípé kò rí bẹ́ẹ̀ wípé àfojúsùn àwọn ni láti jẹ́ kí National Art Theatre wà ní ìbámu pẹ̀lú ti ilẹ̀ òkèrè. Ní báyìí ẹ jẹ́ ká lọ pàdé Adédayọ̀ Adédèjì láti ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́ẹ̀kan sí bí ó sì máa mú ìròyìn ohun tí ó ń ṣẹlẹ̀ wá fún wa. Kò dín lẹ́nìyàn mẹ́wàá tó farapa nínú ìjà tó wáyé níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ìjà ọ̀hún ló wáyé láàrin àwọn ènìyàn ìlú Ìpẹ̀tùmodù àtàsípa níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹni tọ́rọ̀ ọ̀hún sojú rẹ̀ ṣe fi léde, ó ní gbódòǹrosọ ọ̀hún ló bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ ọjọ́rú lẹ́yìn èdè àìyedè tó ṣẹlẹ̀ níbi ìdíje eré ìdárayá tó wáyé ní Community High School Ìpẹ̀tùmodù tí kò jìnnà sásípa. Àwọn ọ̀dọ́ ìlú méjèèjì ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ìjà náà. Bẹ́ẹ̀ gẹ́ ni àwọn ọ̀dọ́ kan tí wọn kò dámọ̀ lo àǹfààní ìfanfọ̀ ọ̀hún láti fi dáná jó gbajúgbajà ọjà Akínọlá nílùú Àsípa. Èyí ló fa gọ́ngọ́ aṣọ tíjà náà sì gbìnàyà láàrin ìlú méjèèjì kó tó di pé iléeṣẹ́ ọlọ́pàá dá sí ọ̀rọ̀ náà. Nínú ọ̀rọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun, arábìnrin Fọláṣadé Òdòrò ṣàlàyé pé àlàáfíà ti jọba nílùú méjèèjì náà. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Kò jẹ́ bó ṣe jẹ́ bí Adédayọ̀ Adédèjì ti jábọ̀ ìròyìn fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní báyìí a ó lọ mú ọ̀kan lára àwíyé tí a mú wá fún yín nínú ọ̀sẹ̀ yìí. Eyín jẹ́ ẹ̀yà ara kan pàtàkì nínú ẹnu tí a fi ń jẹun. Tí kò bá sí eyín nínú ẹnu, ó máa ń ṣòro fún ènìyàn láti lè rún oúnjẹ tí kì í bá ṣe òkèlè, pàtàkì jùlọ ẹran, ẹja àti àwọn oúnjẹ tí a nílò kí a fi eyín fọ́ kí ó tó wọ inú ikùn wa lọ. Oríṣi eyín 4 ló wà nínú ẹnu ènìyàn, gẹ́gẹ́ bí àwọn onímọ̀ nínú ètò ìlera ti sọ. Àwọn náà sì ni wọ̀nyí: incisors. Èyí ni àwọn eyín 8 tó wà níwájú ní àárín ẹnu wa, àti àwọn eyín tó kù. Ó jẹ́ 4 lókè, 4 nísàlẹ̀. Àwọn 4 yìí ni à ń lò láti fi gé nǹkan tàbí ẹran. Ó sì jẹ́ eyín àkọ́kọ́ tó máa ń kọ́kọ́ wù ní ẹnu ní àárín oṣù 6 tí ọmọ bá dáyé. Fún ìgbà àkọ́kọ́, lẹ́yìn tí ọmọ náà bá sì ti bẹ̀rẹ̀ sí ní rọyín, yóò tún wù ní àárín ọdún 6 sí 8. Ẹlẹ́ẹ̀kejì ni canines. Àwọn eléyìí ni àwọn eyín tó tún wù lẹ́yìn incisors. Èyí ló mú jù ní ẹnu, òun sì ni ènìyàn fi ń fa nǹkan ya. Eyín canine àkọ́kọ́ máa ń wù láàárín oṣù 16 sí 20 oṣù tí ọmọ náà bá dáyé. Àmọ́ bí ènìyàn bá ti rọyín, tí ìsàlẹ̀ máa ń wù láàárín ọdún 9 sí ọdún 11 sí 12. Èyí tó tún pọ̀wọ́lé ni premolars. Èyí ni eyín tí a fi ń rún oúnjẹ tàbí lọ oúnjẹ lẹ́nu. 4 rẹ̀ ló máa ń wà ní kọ̀ọ̀rẹ̀kẹ́ ènìyàn, 2 ní òkè àti ìsàlẹ̀ kọ̀ọ̀rọ̀ ẹnu. Ní àárín ọdún 10 ọjọ́ orí ni àkọ́kọ́ premolars máa ń wù, nígbà tí èkejì máa ń wù lẹ́yìn ọdún tó pọ̀. Èyí tó gbẹ̀yìn ni molars. Èyí náà wà fún rírún àti lílọ oúnjẹ, tó sì máa ń wù láàárín ọdún 1 sí ọdún 1 àti oṣù 3 tí ènìyàn ti dáyé. Gbogbo eyín yìí wá pín sí ọ̀nà méjì bí wọ́n ṣe ń wù. A ní eyín tó kọ́kọ́ wù fún ìgbà díẹ̀, èyí tí àwọn olóyìnbó ń pè ní temporary tàbí primary teeth. Lẹ́yìn ìgbà tí primary teeth bá ti ká tán,
ni àwọn òmíràn tó ń jẹ́ permanent tàbí adult teeth yóò wù, èyí tí yóò bá ní di ọjọ́ alẹ́. Gẹ́gẹ́ bí ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ọmọ máa ń wu eyín láàrin oṣù 4 sí 8 tó bá dáyé, àmọ́ àwọn ẹ̀yà ara àti èròjà ara tó máa ń fa eyín wíwù fún ọmọ máa ń bẹ̀rẹ̀ láti ìgbà tí obìnrin bá ti wà nínú oyún láàrin oṣù 4 sí oṣù 6 oyún náà. Yàtọ̀ sí eléyìí, eyín wa pín sí ipa méjì. Àkọ́kọ́ ni wọ́n ń pè ní crown. Crown yìí ni funfun tí ó hàn síta, ìyẹn bí eyín wa ṣe funfun. Ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ń pè ní root, ìyẹn egbò eyín tí a kò lè fojú rí. Egbò eyín yìí, ìyẹn root, ni ó ń lọ ní ìsàlẹ̀ èrìgì tó sì so eyín wa mọ́ egungun. Gbogbo wa la mọ àwọn àǹfààní tí eyín ń ṣe fún ẹ̀dá ènìyàn, bíi òun ló ń jẹ́ kí a jẹun, òun ni a fi ń lọ oúnjẹ, òun ló ń mú wa rẹ́rìn-ín, nítorí bí kò bá sí eyín lẹ́nu, ẹ̀rín ò lè dùn. Ọ̀nà oríṣiríṣi ni à ń gbà ṣe ìtọ́jú eyín wa, bíi kí a máa fọ eyín wa lẹ́ẹ̀mejì ní ojúmọ́ nípa lílo ohun ìfọyín brush àti ohun ìfọyín ìyẹn toothpaste tàbí pákò láti fi fọ ẹnu. A lè bu iyọ̀ díẹ̀ sí inú omi tó lọ́wọ́rọ́ fi gbo ẹnu ṣùkùṣùkù. A lè lo àwọn ohun ìfọnu tó lómi tí wọ́n ń tà, kí a sì ṣọ́ra fún àwọn nǹkan dídùn jíjẹ bíi nǹkan wẹ́wẹ́ bíi sweet, chewing-gum, bisikíìtì àti àwọn nǹkan mìíràn tó lè pa eyín lára. Kí a máa yọjú sí dókítà tó ń ṣe ìtọ́jú eyín lóòrèkóòrè. Kí a máa jẹun tó ní ohun èlò aṣaralóore pípé, ìyẹn balanced diet. Kí a má ṣe mu sìgá tàbí ohun líle kankan nítorí eyín wa. Bí a bá ti ń fọ eyín ni kí a máa nu èrìgì wa náà. Àwọn ìpalára wo ni ó wà nínú kí ènìyàn má máa ṣe ìtọ́jú eyín rẹ̀ lóòrèkóòrè? Eyín máa ń dúdú, yóò sì máa dọ̀tí lọ́pọ̀lọpọ̀. Òmíràn ni wípé èrìgì kò ní gbó dáadáa, kò sì ní agbára. Eyín kò ní agbára. Bẹ́ẹ̀ ni eyín ẹni ọ̀hún kò ní funfun bí ó ti yẹ kí ó rí. Ẹnu máa rùn àti àwọn mìíràn. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí ènìyàn kò bá máa ṣe ìtọ́jú ẹnu rẹ̀ lóòrèkóòrè. Bí a bá wá ń fọ eyín, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti eyín iwájú. Ẹ fọ̀ lọ sẹ́yìn, ẹ ti ohun ìfọyín búrọ́ọ̀ṣì, ẹ fi fọ gbogbo kọ̀rọ̀ ẹ̀kẹ́ dáradára. Lẹ́yìn náà kí ẹ fọ ahọ́n yín àti òkè ẹnu pẹ̀lú ìsàlẹ̀ abẹ́ ahọ́n, kí ẹ sì nu èrìgì wa dáradára. Lákòótán, ẹ jẹ́ ká máa yọjú sí dókítà tó ń ṣe ìtọ́jú eyín, ìyẹn dentist, lóòrèkóòrè fún ìtọ́jú eyín àti ẹnu wa. Sekinat Ọláìdẹ́rajì. Àwíyé wa ó ní a ṣẹ̀ṣẹ̀ ní àǹfààní àti gbọ́ yẹn. Ní báyìí, ìròyìn àṣà ìṣe àti amúlùdùn wa á mú ọ̀kan lára ètí àmúwá fún yín nínú ọ̀sẹ̀, pàápàá jùlọ èyí tó ní ṣe pẹ̀lú Àtàbàtúbú Family Day. Ẹ kú ìkàlẹ̀. Bí Ọlọ́run bá fi iṣẹ́ dẹ ẹ̀dá lọ́rùn, bí ẹni mọ̀ ṣe ló ń rí, nítorí wípé ní gbogbo nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ bá ń dáwọ́lé, bí ẹni fi àkàrà jẹ̀kọ ni. Èyí ló dífá fún gbajúgbajà ọkọrin ẹ̀mí tó tún jẹ́ alóyinlétè sọ̀rọ̀sọ̀rọ̀ àti agbóhùnsáfẹ́fẹ́, ìyẹn Ọláyínká Babs, tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Àtàbàtúbú, bí ó ṣe sọ ọ̀nà tí iṣẹ́ orin àti iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ṣe rọrùn fún un. Ọlọ́run ní kó rọrùn fún mi torí pé nǹkan tó bá ní ṣe pẹ̀lú Ọlọ́run, tó bá pẹ́ Ọlọ́run ló fún ẹ, God given talent, kì í nira fún èèyàn. Because if it is good, it is God, and if it is God, it is good, and everything about God is good. Ọlọ́run ní kó rọrùn fún mi, àti wípé Bíbélì sọ pé lọ́wọ́ èèyàn kan mo ti gbà, bẹ́ẹ̀ sì ni a kò fi kọ́ mi, ṣùgbọ́n nípa ìfihàn Jésù Kristi. So ká sọ̀rọ̀, ká kọrin, ká ṣètò ìdílé àtàwọn nǹkan yòókù tí mo ń ṣe. Ọlọ́run ní kó rọrùn fún mi. Wo nígbà tí èèyàn máa ń fi ẹ̀kọ́ jẹ mọ́ínmọ́ín ni. Àtàbàtúbú tó jẹ́ ọ̀kan lára àwọn kò ṣe fọwọ́ rọ́tì sẹ́yìn lágbo àwọn apèdè orí tẹlifíṣàn Orísun sọ wípé Ọlọ́run ọba nìkan ló ń jẹ́ kí òun máa mọ̀ ọ́ ṣe, kì í ṣe ènìyàn rárá, àti wípé títẹpá mọ́ iṣẹ́ ọwọ́ òun ló gbé òun dé ipò tí òun wà. Bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ lórí ayẹyẹ ìfi àwo orin lélẹ̀ pẹ̀lú ìwẹ̀jẹwẹ̀mu èyí tó pè ní Àtàbàtúbú Family Day. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ náà, ọjọ́ náà jẹ́ ọ̀kan gbòógì láti fi mọ rírì àwọn olólùfẹ́ fún àtìlẹ́yìn wọn pẹ̀lú kíkó àwo orin oníbejì, ìyẹn 2-in-1 jáde bí ọmọ tuntun.
ẹ̀wẹ̀ kò ṣàì mẹ́nuba bí àwọn kan ti ń fi orúkọ rẹ̀ tọrọ káàdì ìbánisọ̀rọ̀ àti owó lórí ìtàkùn ayélujára. Ó sọ wípé òun kò mọ nǹkan kan nípa rẹ̀ torí àwọn oníjìbìtì ló ń lo àǹfààní ayẹyẹ tí òun fẹ́ ṣe fi ṣiṣẹ́ ńlá bí ọ̀hún. Bẹ́ẹ̀ ló ń pàrọwà sí àwọn ènìyàn láti má ṣe fún ẹnikẹ́ni lówó ní orúkọ rẹ̀. Àwọn tó ń fi orúkọ mi tọrọ owó lórí ẹ̀rọ ayélujára, èmi Àtàbàtúbú gangan mo wá ń sọ fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé, gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé, wípé èmi Ọláyímíká Babs Àtàbàtúbú mi ò ní tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni fún ìdí kan tàbí èkejì. Kì í ṣe pé mo ti tó Dangote àbí mo ti tó Ọ̀tẹ́dọ́lá, ṣùgbọ́n mi ò ní tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni. So ẹni tó bá ń fi orúkọ mi tó fi ń tọrọ owó, ẹ wádìí dáadáa, ẹ pe nọ́mbà mi tẹ́ ẹ mọ̀ yẹn náà ni kẹ́ bèrè pé ṣé èmi ni lóòótọ́ àbí kì í ṣe èmi. So gbogbo awuyewuye tí ẹ ń sọ káàkiri pé Àtàbàtúbú ó ń tọrọ owó, mi ò tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni o. Àtàbàtúbú Family Day tá a fẹ́ ṣe ìgbékalẹ̀ Ọlọ́run ni àti fún ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ọjọ́ kan ṣoṣo láàrin ọdún tá a jọ máa pàdé. Mi ò tọrọ owó. Ẹ̀wẹ̀ kò ṣàì sọ wípé òun wà ní digbí ní iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun látàrí àhesọ kan tó ń jà ròyìn pé ó ti fi iléeṣẹ́ náà sílẹ̀. Ẹ gbọ́ bí ó ṣe sọ. Gbogbo èèyàn ló ń pè mí, ọ̀pọ̀lọpọ̀ sọ́kàn mi lójú, àwọn kan send mail, àwọn kan lórí social media wípé pẹ́pẹ́ sí o, Àtàbàtúbú ti kó lórí Orísun tẹlifíṣàn. Ṣé ẹ rí èmi àti Orísun tẹlifíṣàn àlẹ̀ pọ̀? Don't get it wrong and don't get it twisted. Èmi àti Orísun tẹlifíṣàn àròpọ̀ ni. Ṣé ẹ tẹ̀lé rí ọ̀lẹ̀ tó bá kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ tí wá wọnú ẹ̀kọ́ wọn ní kò ní ṣe gíní kò ní jáde. So èmi àti Orísun àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin Àtàbàtúbú àti Orísun tẹlifíṣàn. Ìdàgbàsókè Orísun tẹlifíṣàn ni mò ń fẹ́. So ẹnu bí ọjọ́ mẹ́ta tẹ́ ẹ̀ rí mi lórí afẹ́fẹ́ àtàwọn akẹgbẹ́ mi yòókù, àbórísun jà o. Àlàáfíà làwà dígbìladẹ̀ wà báyìí bí ọ̀tá àbọ̀n. Nítorí ṣẹlẹ̀ pé à ń ṣe rebranding. It is one thing to get to number one and it is another thing to remain the best. So we want to remain the best. A fẹ́ jẹ́ aṣáájú tá a ti ń jẹ́ yẹn náà ni la ṣe ní ká ṣe àwọn àtúntò kan, ká tún yọ àwọn nǹkan kan kúrò, ká fi àwọn nǹkan kan kún fún ìgbádùn ẹ̀yin ará ilé náà ni. Ṣé wá rí ètò bàbá ètò tẹ́ ń sọ yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, a máa tún wá dé, a wá balẹ̀ gùdẹ̀ sórí amóhùnmáwòrán yìí tẹ́ máa gbádùn ètò bàbá ètò. Àwọn ijó yẹn, gbogbo àwọn swa, gbogbo àwọn gbogbo ijó, gbogbo ìlú, gbogbo ẹ̀ la máa kó wá fún yín tá a bá ti padà dé. Ẹ má worry, ṣé ti gbọ́, ẹ fọkàn yín balẹ̀, kò sí wàhálà. Àtàbàtúbú wá dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún àtìlẹ́yìn wọn pẹ̀lú ìlérí wípé òun kò ní já wọn nítàn náà. Sekinat Ọláìdé fún tẹlifíṣàn Orísun. Àtàbàtúbú mo yìn ọ́, èmi abẹ́rẹ́ orí ló yìn ọ́, mélòó ṣàìdúpẹ́ appreciation mi ní kò gbà ọ́. Àbọ̀ ìròyìn láti gbọ́ láti ẹnu Sekinat Ọláìdé bí ti mú ìròyìn àṣà ìṣe àti amúlùdùn wa. Tó ìròyìn àkójọpọ̀ wa fún títọ́jọ́ tòní kò ní jù báyìí lọ títí tá tún máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ fún àkọ́tún ìròyìn àkójọpọ̀ mìíràn. Títí di ọ̀sẹ̀ náà, ẹ jẹ́ ká máa rántí wípé sísan owó orí wa ó ṣe pàtàkì nítorí ó jẹ́ ẹ̀tọ́ wa láti máa san owó orí wa nígbàkúìgbà. Á dára fún wa. Bọ́lá Kalẹ́ Akínbọ́lá ló sọ wípé ó dàárọ̀, oorun ayọ̀ la ó sùn.